oníbàáyí bá mo ṣe bá ẹ. Mo wá ṣe bá o. Onígbà kan ìrèdè mo ṣe bá o. Òṣòlù ìrèwé mo ṣe bá ẹ o. Ìbèṣe mo ṣì bì lámì o. Ọba ọ̀tọ̀ mo mi ṣe bá ẹ. Kábíyèsí ikú jẹ àmúwò ọ̀dọ̀ mi o. Kalẹ̀ yìí òkè lẹ́mìíràn sí òkè lẹ́mìíràn máa lọ́wọ́. Ètò yìí nílẹ̀ Àwórì ètò tó ṣe pàtàkì gan ni káwọn ọba wa kan bá wa dìde sí láti gbé lárugẹ àtàwọn baálẹ̀ mò ń rí inú mi máa ń dùn pé ètò owó lómi lọ yìí ètò Àwórì ètò yìí dá púpọ̀ jù. Ìmọ̀ràn tí wọ́n fẹ́ gba gbogbo àwọn ọba wa àtàwọn olóyè ni pé kí agbárùkù ti ohun tí ẹgbẹ́ dání yìí kó má bàa padà kú lọ́la. Ètò iṣẹ́ ìdíje sí Olúwa fún iṣẹ́ ní rí ìdíwọ̀ kankan nípa rárá ẹ máa bá ṣe yẹn bọ̀. Èyí tẹ́ gbé kalẹ̀. Ẹ máa wo ẹgbẹ́ ọ̀hún kí ti gbé o àkú àtàárọ̀ àkú afẹ́rẹ́ yìí o àṣeṣe fún wa Ọlọ́fin á gbé wa ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ àkú èjì wẹ́líwẹ́lí yìí tí ò bá dọ̀dọ̀ ti yí lọ́hún ó dọ̀dọ̀ wa lè yí o àwárí èjì lè yí lè ní èjì àtura ló sì máa jẹ́ fún gbogbo wa Ọlọ́fin á gbé wa o mo kí gbogbo ẹlí ti darapọ̀ mọ́ wa lórí ìlà mo kí yí ẹ ṣé ẹ kú àfọmọ ènìyàn ṣe Afusat Ọláyídé ẹ̀yin náà ti wà pẹ̀lú wa Adéfowópẹ́ orí owó ẹ̀yin náà ti wà pẹ̀lú wa níbí àti Akeem Alárápé ẹ̀yin náà ti wà pẹ̀lú wa gbogbo ilà kí mo kí wa àṣebọ Ọlọ́run àṣebẹ ènìyàn àṣebẹ ilé tí mi sọ ká tó máa sọ jẹ́ kí ju wa ṣe o bọ́mọdé bá jòbà àgbà àròkò dalẹ̀ kí ẹ ti jẹ́rìí wẹ àṣebà gbogbo ẹ̀yà aṣíwájú gbogbo ẹ̀yà alálẹ̀ ilẹ̀ Àwórì pátá ẹ jẹ́ kí ju wa ṣe lè ní a sọ wípé a máa sọ̀rọ̀ yìí tán là títí a fi bọ́ sójú ìṣọ̀kan ilẹ̀ Àwórì òun náà látọ̀ máa sọ lálẹ́ yìí kí n tó máa tẹ̀síwájú mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin létí mi tí wá lè yìí lórí ètò yìí àdúpẹ́ lọ́wọ́ yìí àmọ́ lóore o Àwórì lẹ́mí ṣe fún kì í ṣàwa o kì í ti jẹ́ ìrówẹ́ Ọlọ́fin á ṣe gbé wá àdúpẹ́ lọ́wọ́ yìí Prince Kenny mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ kú àfọmọ ènìyàn ṣe àdúpẹ́ àṣẹ mọ́ra jù bẹ́ẹ̀ lọ ilẹ̀ Àwórì ní bàjẹ́ òkèrè lọ́hún lẹ́wà ẹ kó èròkò délé nígbòkú ìránṣẹ́ sílé láṣẹ Èdùmàrè Missy Dasliva mo dúpẹ́ lọ́wọ́ yìí ìyá Lẹ́kan àdúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣé Prince Kenny ẹ ti darapọ̀ mọ́ ẹ̀yin ní kí ti gbé a máa gbére fún wa mo tó dúpẹ́ lọ́wọ́ Alhaja Balikis mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣé Ọlọ́fin á gbé wa ẹ̀yìn ògbóni wọn á dá mo ń kí gbogbo ẹlí tí ń darapọ̀ mọ́ wa mo mí kí yóò Rahim Jubril ẹ̀yin náà ti darapọ̀ mọ́ ẹni a máa ju yí ṣe o àṣẹ Èdùmàrè àṣẹ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà mo tó dúpẹ́ lọ́wọ́ mi sí Tolúlọpẹ́ ẹ̀yin náà ẹ ṣé ẹ kú àfọmọ ènìyàn ṣe àwọn ní mi dárúkọ yìí òkè òkú lọ ń lọ wà ọ̀nígbòkú yí wálé o ọ̀nígbòkú yí wálé ọ̀sẹ̀ ní mú ọ̀fọ̀ tí wà kẹ́ ránṣẹ́ sí yìí lọ́hùn ẹ kú èròkò délé ẹ ṣàṣeyẹ mi ò ní gbàgbé ògbóni mi yìí ọ ti wà pẹ̀lú alátọ́jọ́ pípẹ́ Mr. Ahmed Jamiu Adékúnlé ògbóni àlàáfíà lè péye àǹfààní owó ọmọ a máa bá yí níbilẹ̀ bá gbé wà ẹ ṣé èyí ti wà pẹ̀lú àtipẹ́ ẹsẹ̀ mi gbà wá lè mọ̀ràn lè gbogbo gbà wípé ká máa tẹ̀síwájú lórí ètò yìí Ọlọ́fin á gbé wá ilẹ̀ Àwórì kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè kì í ṣe máa gbé rẹ bákan náà mò ń wá dúpẹ́ lọ́wọ́ ògbóni yìí
Alhaji Ọlọ́run ṣọlá Isiaq ẹ pè mí kódà èyí lẹ fi bá mi sọ̀rọ̀ kẹ́ kò kéré ẹ gbà mí nímọ̀ràn oríṣiríṣi ọ̀nà láṣẹ lè ṣe kíkiní yìí máa bọ́ sójú ẹ sọ oríṣiríṣi fún wa lágbọ́ Ọlọ́run a ò ní gbóyìtì òkè òkú lọ́hún lẹ́yìn tí kẹwàá ẹ kú ìròkò délé o ẹ kú ìròkò délé gbogbo ilé tí wà lórí ìlà pẹ̀lú mo kí yín ẹ káàbọ̀ sórí ìlà bákan náà mo tó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Àwórì pátá ọ̀hún lè ṣe ayẹyẹ lọ́nà ògbó ọ̀pọ̀ lọ́yàn gbogbo ìlàkí ọba ọlọ́tọ̀ Ògún Àwò àkíyí ẹkú ayẹyẹ tọdún 13 lẹ́ pé lórí àléfà lọ́nà bó tẹ̀ jẹ́ wípé ogun kòró nílé kòró lòde yìí kò jẹ́ kí gbogbo ẹ lọ kí ti ṣe yẹ kí lọ sí ṣùgbọ́n àdúrà gbogbo wa gbà Ọlọ́run adẹ́mí wá sí di ẹ̀mí ẹ kí ẹ ti jẹ́ rí ẹ mo kí ògbóni mi ti kẹ́ onímèké tìlú mèké ọba Abraham Ọ̀gábí Oyíkìlú àkọ́kọ́ mo kí yí àdọ́dọ̀ tí yí lọ́nà ẹ ṣé ẹ pẹ́ lórí àléfà yóò ọ̀nígboyìtì ìlú mèké ò ní bàjẹ́ láṣẹ Ìdùmarè kì í ṣe máa gbére ẹ lẹ́nu mo kí baálẹ̀ Ìlógbò Ẹlẹ́gbà mo kí yí ẹ kú àfọmọ ènìyàn ṣe ẹ rí i pé mẹ̀sán mẹ́wàá ni mi dárúkọ ohun ikú lọ́ọ̀ ṣe màá sọ fún gbogbo àṣẹ yìí màá sọ fún wa ọ ní ká máa nìṣó ìgbàládọ́dọ̀ ọ̀hún lọ́ọ̀rí ikú láàmì ṣe yìí ọ ní kò sí ulídà tó yìí lílẹ̀ Àwórì ọ̀hún ló kọ́kọ́ mú díẹ̀ wípé a gbọ́dọ̀ ní stúdíò ọ̀hún ló kọ́ mú díẹ̀ ọ̀hún ló ṣẹ̀ fún wa líbu láfẹ́ lò nísìn gbàyàmúlà àti wà lérú ẹ látọdún lè kọjá láti mí olóyìnbó á ní renovate láti mí tún bẹ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ òun látọ́ mi sọ yìí gbogbo ọmọ Àwórì là ń gbọ́ ká lípa líbẹ́ baálẹ̀ Amúsà ló fún wa ní stúdíò yẹ ibi tàmútàmú láwọn pẹ̀tẹ́sì lọ́ọ̀ fún wa àṣẹ ìṣìwà lérú àtúnṣe rẹ ọlọ́fin àgbè wa ìlú Ìlógbò Ẹlẹ́gbà ò ní bàjẹ́ o olóyè Amúsà mo kí yí ẹ kú fọmọ ènìyàn ṣe ẹ wà lè yí wá lé gbogbo gbà ẹ ṣé mo kí Akẹran tìlú Mọ̀bà mo kí ẹ̀yin lè ti ń darapọ̀ mọ́ gbogbo yín ní mi rí o mo mi kí yí o olórí Odùnsànyà mo kí yí ẹ̀yin náà ẹ kú àfọmọ ènìyàn ṣe mo kí yí pẹ̀lú Dáúdà ẹ̀yin náà ti darapọ̀ mọ́ wa ẹ ṣé mo kí balẹ̀ Onímọ̀bà Ẹkùn mo kí àwọn náà ọtí ọjù wálẹ̀ ọ̀hún tẹ̀tí ojoojúmọ́ létí wà ọ̀hún kò sí gbàlà máa sunkún dọ̀dọ̀ ọ̀hún ọmí gbà wá tọ́ tẹsẹ̀ là ọ̀sẹ̀ tọ́ mi mú amọ̀yàn gbó kí ṣe yẹ kí rí rẹ ọmí mú amọ̀yàn lè ní bàbá sọ pé iṣẹ́ làkọ́kọ́ máa lọ ṣe l'Ifẹ̀ ọ̀hún ló gbé wa lọ Ifẹ̀ tẹ̀ ti di àrẹ́sẹ̀ pàwàṣẹ̀ yìí kò sí kú lọ́ọ́ máa ṣe l'Ifẹ̀ lẹ́ẹ̀ ò ní rí wa níbẹ̀ orírun Àwórì sẹ́rẹ́ bọ́ má ṣe nǹkan ní Ifẹ̀ àádọ́ òun ló máa gbé wa lọ àtọ́gbò tẹ́ẹ̀lì là máa gbé fún wa Akẹran ìlú Mọ̀bà Àwórì ò ní bàjẹ́ o láṣẹ Ìdùmarè àmọ́ lóore o ọlọ́fin á ṣẹ̀ gbé wa ọlọ́fin á gbé wa gbogbo ilé òtó aṣẹ́kù á ṣeéṣe fún wa mo kí gbogbo ohun pápátá mi tọ́ nígbàgbé àrẹ̀mọ Olúkòsọ́kọ́ ògbónilé ìdálà ìgbàlá mi sunkún irinṣẹ́ kan wípé kíní yìí omi yọ wá lérò ó ẹ̀jẹ̀jẹ̀ ó ṣe múṣẹ lágbọ́ Ọlọ́run lókè òkú lẹ́wà lọ́hún ọ̀nígbòkú ẹ̀ wálé mo kí ògbóni wa níwóró ti kẹ́ oníwóró ẹ ṣé gbogbo ilá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àrẹ̀mọ mo dúpẹ́ lọ́wọ́ yìí o ẹ̀tọ́ mi sọ fún wa pé kò tọ́ ìtàn síbẹ̀ kí ṣe yẹ kí rí rẹ a gbọ́dọ̀ fara wa mọ́ra bàbá ríra wa gbogbo ọmọ Àwórì a gbọ́dọ̀ mọ̀ pé òṣò yẹ ní gbogbo wa Àwórì Èkó Àwórì Ọ̀tà kò sí yàtọ̀ ọmọlọ́fin kò ṣoná lé gbogbo wa kí ti gbé yìí ó so wá pọ̀ pẹ́kípẹ́kí là a sì gbọ́dọ̀ yára wa ẹ jẹ́ ká fira wa ṣèkóso
ẹ jẹ́ ká fira ṣèkóṣo ẹ jẹ́ ká fira ṣèkóṣo ọlọ́fin á ṣẹ̀ gbé gbogbo wa ọlọ́fin á gbé wa àmì ní kọ́ọ̀lù kan ẹ jẹ́ àgbà pé yẹ kí náà ẹ jẹ́ àgbà pé yẹ ẹ máa wo ẹnìyẹ jọ bí ìpè yẹ ti rebété ẹ lè pè wá padà ìpè yẹ ti rebété a wà lórí ètò ọlọ́fin á gbé wa á ṣe é ṣe fún wa ilẹ̀ Àwórò oníbàjẹ́ láṣẹ Èdùmàrè á tutù fún wa gbé mu kí n ṣe mí sọ lọ lálẹ́ ìní ìṣọ̀kan látọ̀ máa sọ̀rọ̀ lé lórí ìṣọ̀kan ọmọ Àwórì tilé tókó lèyí láṣetò libílì bí ìjẹtasẹ̀ yìí oríṣiríṣi ìpè lámì gbà pé bàbá lè fira wa ṣe òṣùṣù ọwọ́ òwúlí kì í ṣe é ṣẹ́ bàbá lè fira wa ṣe òṣùṣù ọwọ́ kódà àdélẹ̀ lérí ọlọ́ta tìlú Ọ̀tà mú kí yó ẹ̀yin náà ẹ pè mí lẹ́yìn láṣetò tán ẹ pè mí ìpè kan tọ́ mi wọlé o ẹ jẹ́ àwòkè náà ṣé nìyí àmọ́ bóyá ẹ ló ṣọ́mi fúláṣì là orí ètò làgbé wa ẹ yé o orí ètò làgbé wa o kí n ṣe mí sọ lọ wọn ní ọlọ́ta tìlú Ọ̀tà ó pè mí òun náà sọ̀rọ̀ wípé bàbá lè fira wa ṣèkóṣó àdélẹ̀ lérí bàbá lè mú tèmi ní ti Èkó kúò tèmi lé ti Ọ̀tà kúò ká múra wa lé oṣó gbogbo kúlà mi dùn yìí á tó wa lọ́wọ́ gbogbo kúlà mi gbòyà á tó wa lọ́wọ́ kì í ṣọ̀rọ̀ ọ̀hún tẹ̀sọ́ débi pé kì í ṣọ̀rọ̀ Paramount látẹ̀rí pé bóyá olórí kan ṣùgbọ́n ó kúlì já àkọ́kọ́ ni wípé ká kọ́kọ́ fira wa ṣèkóṣó kí ìmọ̀ wa kò ṣèkóṣó tí ìmọ̀ bá ti ṣèkóṣó ìgbà yẹ láàlè rojú tó ara wa mò ń kí gbogbo ilé ń darapọ̀ mọ́ wa mò ń kí pápátá Lawan Adékúnlé Lawan mo kí yó mo kí gbogbo yó FC Bar mo kí yí gbogbo yín nìkí ẹ pọ̀ lójú ìlà ẹ pọ̀ líbí gbogbo yín nìkí Dáúdà mo kí yí ẹ kú àfọmọnìyàn ṣe gbogbo yín ló darapọ̀ mọ́ wa ọlọ́ta ọba mi sọ̀rọ̀ o èyí lọ lù lórí ìpè yẹ kò kéré àtọ́ ní ìpè ẹ jẹ́ ká gba pè yìí kéná ẹ máa wo kí ti gbé o àṣẹ Èdùmàrè àṣẹ ọ̀rọ̀ lẹ́sọ̀ pé mímọ́ sọ́lí bẹ́ẹ̀ kò pọ̀. ẹ jẹ́ ká mọ ẹni lèmi bá wa sọ̀rọ̀ ẹ dárúkọ yìí káwọn èèyàn lè mọ̀ yìí èmi mọ̀ yìí. Akíọ̀sí láti Turkey. ok Prince Akíọ̀sí láti Dublin ẹ̀ka màá ń gbọ́ yìí. Iguli ṣe wá ọlọ́dẹ kù ṣe Iguli ń dá wàhálà lórí tán kò ti sílẹ̀ mọ́. Number 1 ilẹ̀ àkọ́kọ́ problem la ni. Nígbà tí akẹ́kọ̀ọ́ bá bẹ́gàn bá ń bá gọdọ̀ jà kọ́sì pọ̀ ẹ̀bí kọ́sì máa sọ pé wọ́n fẹ́ yan olórí àbí ibà ń bá kòkò jà ibà ń bá ọ̀rọ̀ lẹ̀ ló ń fa wàhálà òṣèlú Nàìjíríà ti kọ́ lórí ó ní ẹnu àlà ló ń dá wàhálà sílẹ̀ ọlọ́run dẹ̀ ṣe ẹnu àlà ó ń dẹ̀ ti tọ́ àwọn ọba rẹ̀ máa pè káàdì ní ti ara wa àti nífẹ̀ẹ́ àlejò ju ọmọ nílùú lọ jù. ọ̀rọ̀ rẹ̀. káàtì bí kan wù wọ́n máa wọ́n ní máa jáde ó máa contest káṣí bálejò dé àyà ilé rúpa àwọn ọba wa àwọn àlejò ẹ̀rọ máa sọpọ́ọ̀tì torí ọmọ nílùú olóyún máa gbé fún wọn. ọmọ nílùú máa sọ pé ìlú bàbá mi ìrora o àwọn lè rò pé bálejò bá lè máa dé mọ́kùlì wá ṣe. kò yẹ yí kọ̀sọ́mọ̀ pé kùlì ò tọ́sọ́ òun fẹ́ jẹ tó máa fowó rà á. àwọn bàbá rẹ̀ níbi pọ́n ti gbé fún ìtàn májèrè rẹ̀. ẹ kú ohun. ẹ wo bí sí tiwa rírì láti ọdún ilé òṣèlú ti bẹ̀rẹ̀ 1999 kò sí sẹ́nitọ̀ tó jọmọ Àwórì ibi tó wọ̀ sí ju òun ní west. àwọn local government wá pọ̀ jù a ní 10 local government ní west. gbogbo inú 10 local government yẹn ó kéré pọ̀ bí táwọn Àwórì dominate 8.
àmì Àwórì kan ṣó wọn ò wí ní primary kájọ sọ pé pátì mi ló gbà jáde gbogbo pátì kò sí ọmọ Àwórì kan ṣó tó jáde rí bó jáde sọ máa tẹ̀lé ni. àwọn ọba wa tó ń ṣe ń bẹ̀ ló pọ̀ jù ká sòtọ́ ọ̀rọ̀ gómìnà yọ mọ́tò máa fún wa ní dẹ́bùtì obìnrin wọ́n fún wa ní dẹ́bùtì ìsẹ́yìn ọ̀tẹ̀ fún wa ní kọ́kọ́ mọ́. ó di ráúráú. àwọn àgbà náà fún wa ní ọkọ̀ mọ́. bí wọ́n lè wà nínú ìlú ẹ̀tọ́ka ọmọ Àwórì mẹ́rin ló dé lídà APC lẹ́kọ̀ọ́. because ọmọ ayọ̀ ti ta ráìtì wọn dànù ìṣùgbọ́n wọn sọ fún mi èmi ti rí àlejò máa ọba ló máa sọ pé àlejò ẹ̀rọ máa tẹ̀lé because ọmọ pé ọ́nìjọ́mọ nílùú bá débẹ̀ ọ̀run ń gbọ́ àwọn because àlejò mọ̀ pé ohun tó ń jẹ òun ni so agbó fọba ara mọ́tò fọba so gbogbo ilé ń sọ ẹ àwọn bàbá ẹlẹ́ máa bẹ̀ àwọn ilé máa bẹ̀ àmì gbọ́ àmì pariwo ẹ̀tọ́ àwọn kan. ilé máa bẹ̀ àwọn tó bá iṣu ọ̀dẹ̀ tó wà lẹ́yìn gbẹ̀nà ọ̀rọ̀ kọ́dẹ̀ tó ń lọ lórí WhatsApp là ń drag láàárọ̀ yìí à ń sọ̀rọ̀ ọmọbìnrin pẹ̀lú ọmọkùnrin Àwórì ò fi àyè lẹ̀ fọmọbìnrin rárá o. lọ́nà tí wà ẹ̀. ọmọbìnrin lè bá wọn ṣe mítìnì ẹbí ó dẹ̀ lè dáwọ́ ẹbí bọ̀ tó bá ti dé bí pé ẹ̀tọ́ dé ìgbà náà máa sọ gbalẹ̀ abẹ́ ẹ lọ. ìtàn abẹ́rẹ́. wọ́n ọmọbìnrin náà wà nínú gan bó jẹ́ pé wọ́n kò tẹ ẹ̀mọ̀ ní ẹ bóyá bàbá bẹ́ẹ̀ ló jẹ́ ọmọbìnrin wọ́n á pàtó yẹ wọ́n lè pa lórí ìran ẹ̀ka obìnrin náà bá tọmọ lẹ́yìn. Àwórì ló ní tàn tó má ti fẹ́ ṣẹ́yàn lè yìí ọmọbìnrin àti fi gbẹ́kú sọnù rẹpẹtẹ ẹni ló pè lọ́mọbìnrin àlè bó bá dọ̀rọ̀ agbóbi gómìnà tó wọ́n wá bẹ́ẹ̀. ọ̀rọ̀ rèé. mo rọ̀ yín ní kíní yẹn ká lọ pàṣàyẹ ká lọ pàdánù. àgbègbè alómi gbọ́. ká lọ pàtì ọmọdé nìkan ọmọbìnrin àtọ́sẹ́ ọmọbìnrin iṣẹ́ nìkan ọmọbìnrin iṣẹ́ nìkan lóbìnrin máa lọ ni. ọmọ náà ọmọbìnrin bọ̀ tí ọmọbìnrin yẹn bá lówó lọ́wọ́ ọmọ wa ni ọmọ ọ̀hún tẹ̀ ní pìtọ́ pé ọmọbìnrin mọ́ ọmọ wa ni àálùbà bẹ́ẹ̀. ẹjọ́ mo rọ̀ wá o káwọn fún wa kí o. àṣẹ ìdùnnú àṣẹ àṣẹ. gbogbo ìyá àtẹ̀gbẹ́ náà lè wà ní ìdíyàtọ̀ àwọn táwọn abroad ẹ jẹ́ ká lè tó owó o. ẹ yé àwa náà mi bẹ̀ là àìbẹ̀ mi bẹ̀ kí ni ó gbọ́dọ̀ fẹ̀ jù yìí lọ. ẹ jẹ́ ká lọ ètò ìlú lọ́wọ́ because àìmọye program ló wà lórí Facebook láwọn èèyàn ràn lọ́wọ́ eléyìí ti wá ní ó. mo rọ̀ yín gbogbo ẹni wà lábúrọ̀dù àtàwọn tó wà nílé kò sówó kan lè kéré o bẹ́ẹ̀ 5,000 10,000 kò dé bẹ̀rẹ̀ kí n ṣe fàájì lọ o ẹ jẹ́ ká máa fi ràn wọ́n lọ́wọ́ ẹ má jẹ́ kó dìgbà náà bá béèrè ibẹ̀ fún wọn ẹ jẹ́ ká ràn ètò yìí lọ́wọ́ lọ́wọ́ àbẹ̀wò àṣírí o lórí iṣẹ́ ńlá ló gbé nínú iṣẹ́ o ìyànjú làmì gbà kéèyàn tó lè máa ṣe sílẹ̀ ní Nàìjíríà àkọsẹ́ ni o ìyànjú làmì gbà. torí àwọn tó wà nínú òyìnbó ìpín ọ̀fẹ́ láàrin lo íńtánẹ́ẹ̀tì ni ó tẹ̀ ń yìn wọn. ẹ̀yin tẹ ẹ mọ rírì rẹ. owó ni máa san lóṣù ni máa san owó ni máa ìṣòwò gbẹdẹ san 5,000 lọ. wo fíìmù àtẹ̀ní dọ̀la but Nàìjíríà kò yí sí o ọlọ́run àbò yín láṣìírí o. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. mo bá ṣe ń jìlà bá àwọn lọ́wọ́ lórí ètò yìí o. àṣẹ Èdùmàrè ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. kí káṣemí sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀lì ìpè mi wọlé lọ́tún lòsì ìpè láwa lórí ẹ lè ò jẹ́ kí a lè gba ìpè yẹ ẹ lè pèsè yìí a sì wọlé gbogbo ẹ lè darapọ̀ mọ́ wa lórí ìlà gbogbo yín ni mi kí o Akíntóyè Àbáyọ̀mí ẹni kí ti gbé o ẹ kú ètò àwa líbí àní ìṣọ̀kan ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ ẹ yé ọ̀rọ̀ ní mi sọ lọ mo ní ọlọ́ta ọ̀sọ̀rọ̀ ilẹ̀kùn ọ̀sẹ̀ gbà á ní wọn pé ilé ìlàbẹ̀rẹ̀ yìí ikú lè dáàlà ẹ ṣe ọlọ́ta àti ìlú Ọ̀tà ọba láńlẹ́gẹ́ ẹ ṣe ẹ̀yin náà ẹ̀ẹ́dẹ́bà aláyọ̀ àtàláfíà ìṣọ̀kan ilẹ̀ Àwórì òun làmí sọ ọ̀rọ̀ lẹ́gbọ́ lé Prince Kenny sọ yìí Prince Kenny Akíòsí
ọ̀rọ̀ lẹ́gbọ́lẹ̀ sọ yẹ bó bá di ọ̀rọ̀ pé nǹkan bá dé ìgbà ilé ìtàn máa bẹ̀rẹ̀ àsọpọ̀ ọmọ wọlé obìnrin kò lérú líbẹ̀ ṣùgbọ́n mo mọ ọ̀hún lè jẹ́ wípé ọwọ́lé obìnrin lọ́wọ́ àtọ́sẹ̀ ọ̀mṣọ́ lórí ìlú dáadáa lọ́tẹ̀mí jọba tìkẹ́ ẹ jẹ́ kí ká fi mọ̀ ṣèkóṣó ọlọ́fin á gbé wa á ṣeéṣe fún wa lágbọ́ ọlọ́run gbogbo wa lámìbẹ̀ ẹ jẹ́ kí ká pàtọ̀pọ̀ kí ìtọ̀ alẹ́ òhó ká ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá kóṣó náà ẹ má jẹ́ àjòyè bó bá lè bàjẹ́ kí ìbàjẹ́ nínú ọ̀rọ̀ lẹ́ni lè pè wá sẹ́yìn sọ mò ń rí kú mú níbẹ̀ bó bá dìgbà lọ́wọ́ bá máa yan èèyàn sípò ẹ̀yin ìlíjà aṣáájú wa ọ̀rọ̀ lọ́sọ nìsí ẹ o ẹ má gbé ìbẹ́bọ jẹ́ tiwantiwa bọ́mọ wa wà bẹ́ ó dáa kò dáa ọmọ wa là ẹ jẹ́ ká tí lè yìí owó lọ́mí gbé owó tó fúnni ni kò tó èèyàn ẹ̀yẹ ìpè ó dà pé àtọ́ ti ní ìpè mí ẹ ẹ jẹ́ àgbé ìpè ẹ ẹ má wo olùṣọ́ ó gbére o ẹ kú afẹ́rẹ́ yìí àwa nú ẹ ọlọ́run ló mí tó àṣẹ Èdùmàrè ohun tí èmi fẹ́ kí ó gun orí ètò yìí bẹ́ẹ̀ni ó pọ̀ rẹpẹtẹ ẹ ṣe àwò ọmọ àlè ló máa ń fi ọwọ́ òsì júwèé lé bàbá ẹ̀ o. ẹ kú ohùn ẹ̀gbọ́n mi ẹ kú ohùn. ilẹ̀ Àwórì èyí tí àwa ti mọ̀ pé ètò yẹn ti gorí afẹ́fẹ́ nísìnyí àwa ò ní padà lẹ́yìn ẹ̀. ẹ ṣe. ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kẹ́ ẹ fi kún ètò yìí. àmì gbọ́yìn. gbogbo ẹnikẹ́ni tí àwa tá a wà ní ìgboro gbogbo ẹnikẹ́ni tá a bá ti dárúkọ Badagry fún pọ́mọ Badagry wọ́n á ní ègún ní. ọ̀rọ̀ lẹ́tọ̀ gbé kalẹ̀ ẹ máa bọ̀rọ̀ bọ̀. ṣé káàtì máa wo rẹ. ẹ máa bọ̀rọ̀ bọ̀. gbogbo àgbáyé á máa sọ pé Badagry ègún ní Badagry ègún ní Badagry ègún ní. ọ̀rọ̀ mi ẹlẹ́tọ̀ gbé kalẹ̀ yìí. ó dọwọ́ àwọn ọba ìlú láti ṣètò láti sọ ìtàn bí ilẹ̀ Badagry ṣe jẹ́ èwo làwórì ń bẹ ilẹ̀ Àwórì dà ilẹ̀ Ìgùn dà. mo ní gbọ́ yìí o. ìyẹn ló ṣe jẹ́ pé ẹ máa fi kún ètò yẹn ẹ jẹ́ kí ìtàn yẹn kó kún lẹ́kùnrẹ́rẹ́ ká mọ bí tí ilẹ̀ Àwórì wà ká mọ bí tó jẹ́gùn torí gbogbo ẹnikẹ́ni bẹ́ẹ̀ bá ti dárúkọ fún pé ọmọ Badagry ni wa á ní ẹ̀gùn níyì èmi á jẹ́ kó mọ̀ wípé èmi ò ń ṣègùn Àwórì ní Badagry. àkọ́rọ̀ lẹ́sọ̀ ṣẹ́rí èyí lẹ́sọ̀ yìí mo mi gbọ́ yìí àgbọ́yé. so ẹ fi kún ètò yẹn kí ìṣọ̀kan dẹ̀ wà ilẹ̀ Àwórì ọ̀tẹ̀ ti pọ̀ jù. ó pọ̀ jù. pàápàá láàárín àwọn tó jẹ́ kábíyèsí orí ìlú ọ̀tẹ̀ ti pọ̀ jù kò sí ìṣọ̀kan. gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ti sọ̀rọ̀ lọ. àti ìràwórì kankan tó jẹ gómìnà nílẹ̀ Lagos State yìí. a dẹ̀ ń tanra wa tabadẹ̀ yọ gbogbo ilẹ̀ Àwórì kúrò ní Lagos State yìí tó kù fẹ́rẹ́fẹ́. kò tí kù kankan ọ̀rọ̀ ńlá lẹ̀ sọ lálẹ́ yìí. kí ló kù tó ṣe àjèjì ẹ̀ṣẹ́ ó gba àjèjì kò gbọmọ nílẹ̀ ni àbó yẹ kó gbọmọ nílẹ̀ kó má gba àjèjì.
so ẹ kú ètò olúwa tún máa ràn yín lọ́wọ́ ṣùgbọ́n ẹ fi kún ìtàn ilẹ̀ Àwórì. mo ń gbọ́rọ̀ yín. ní Badagry. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bàtàbàtà ní ẹlẹ́gbẹ́ wọlé yẹn. ìjọba ẹ bá máa sọ ẹgbẹ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ sọ fún wa owó iye tó lúkúlùkù bá máa san a gbọ́dọ̀ máa ran ètò yìí lọ́wọ́. ẹ ṣe. ìgbàdá ti rà tán nọ́mbà nísìnyí ohun tó bá bó kéré bó tóbi a máa fi síbẹ̀. ẹ ṣe. ẹ jẹ́ kí ìtàn yẹn kún ká mọ̀ ṣé Badagry ṣé ilẹ̀ Àwórì ni. àbílẹ̀ Ìgbò ọ̀rọ̀ rẹ. torí gbogbo èèyàn tẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ gbogbo èèyàn tẹ bá ti sọ fún tẹ bá ti náà mọ Badagry ní alẹ́kùn ní. ẹ parọ́ àkó ọ̀rọ̀ lẹ́sọ. olúwa fún yín ṣe ojú òní sí yín. àṣẹ ẹ ṣe. ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ ọ̀rọ̀ lọ́sọ yẹ ọ̀rọ̀ là ṣùgbọ́n àkọlé ọjọ́ mi ẹ̀ bàtàbàtà tọrẹ kí a tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ Ekòlé Ògbóniwà ọ̀rọ̀ lẹ́sọ yìí ló tó máa mú mi gbé wọlé. èyí tẹ́ gbé kalẹ̀ yìí òkè lẹ́mìí múru sí òkè lẹ́mìí máa lọ. ìṣọ̀kan Àwórì ló ṣe pàtàkì òní ká jẹ́ ká jọ mú rọrùn. tá a bá wo ìtàn Yorùbá tá a bá wo position Ọ̀tà àti tá a bá wo position Àwórì ìgbà táwa ti débi tá a ti establish ara wa that was in the àti bẹ̀rẹ̀ journey yẹn bíi 14th century kẹ wá wo àwọn time táwọn Ẹ̀gbá dé bíi 18th century so ibẹ̀ yẹn làwọn wá dé sí àwọn Alákétu ní ẹ̀gbọ́n àwọn Ẹ̀gbá Ògún Onírè ń ṣẹgbẹ́ Alákétu tó jẹ́ bàbá àwọn Ẹ̀gbá àwọn Òwu ọmọbìnrin ni wọ́n àbúrò wa dẹ̀ ni àbúrò wa obìnrin ni àwọn Òwu àbúrò wa ọkùnrin ni àwọn Ẹ̀gbá so tó bá di pé Yorùbá ká dúró pé àwọn wo ni kí ni position wa ní Yorùbá ni mo ṣe ń sọ pé àwọn Ẹ̀gbá wọn junior sí wa àwọn Òwu wọn junior sí wa. tá a bá wo ìtàn. ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ a ti wà tipẹ́tipẹ́ ọ̀nà jì ṣùgbọ́n àkọlé ọjọ́ mẹ́rẹ̀ lágbọ́ Ọlọ́run lórí ètò yìí àkọlé ọjọ́ mẹ́rẹ̀ a lọ wú jáde kí a lè yé gbogbo wa ọ̀rọ̀ ìpele àgbàgbé ìṣẹ́yí àkó ọ̀rọ̀ lálẹ̀ sọ ìtorí àgbègbè àgbádálẹ̀ ilé mi kẹgbẹ́ wà bó bá sọ fún ìgbà mi ọ̀ sọ pé ìgúlò mo nílé bo ẹ̀ ní rírú ẹ Àwórì hàn níwà mo sọ fún ọmọ kan má tẹ̀ fi ẹ ṣàpẹrẹ ọmọ yẹ ọmọ Ìgbàǹkọ́lá ṣùgbọ́n ọwọ́ ìyá rẹ̀ ló jègù èdè ìyá rẹ̀ ló ṣẹ̀ gbọ́ dáadáa ó wá pè sórí ètò yín pé òun fẹ́ máa kọ́ Àwórì torí Àwórì ló wà ó wá kò lè ibi ilé wà lágbègbè lèyí ṣe ká ti lọ sí Èkó lọ́hùn ìgbàlè débẹ̀ ọ̀hún kan wá ń sọ fún wípé Àwórì wípé kò sí Àwórì wípé kí ló ń pè l'Àwórì pé ègún ni níbà ló bá kí ibi líkíní ẹ̀gbẹ́dọ́mọ ẹ̀ dé ó pè mí níbà sọ fọ́mọ yẹn mo ní màá mú fún kí lọ sápá àpá ilẹ̀ Àwórì là lìgbàlà lọ sọ́dọ̀ Alápá ó jẹ́ kí yé wa wípé àpá lí ọ̀hún lè lọ sàgbádá ká sọ pé kéèyàn fẹ́ ìyàwó lè jẹ́gù wípé àpá òun ló bí Badagry ó sọ fún wa ó sì ní ìtàn òṣè yípadà ó yàn ọ̀nà ẹ̀fọ́ ṣùgbọ́n ẹ̀yẹ ọjọ́ mi ẹ̀ là àtọ́ mu wá sórí ètò yìí ọlọ́fin á gbé wa á ṣe é ṣe fún wa ẹ jẹ́ ká pọ́nkú alé ká mọ́kú làmí ṣe àìṣẹ́rú mo kí gbogbo ilé wa pẹ̀lú wa lórí ìlà gbogbo ipátá ní kí o Dáúdà mo kí gbogbo ipátá ní kí mo kí gbogbo ilé ìdarapọ̀ mọ́ wa ọlọ́fin á gbé wa ìṣọ̀kan ẹ jẹ́ ká ṣera wa lóṣó ká lè rọ́nà lọ gbogbo ẹ̀yẹ ilé wa lókè lágbára wà lọ́wọ́ ẹgbà fúnra yín bó bá tó àkókò àti yan ní sípò mí ẹ má jẹ́ àtara wa nù ọmọ wa ẹ jẹ́ ká gbárùkù kódà ìgbàlá lọ sọ́dọ̀ ọba Aṣíwájú
oníkọ̀tún ó sọ̀rọ̀ kájọ ó sẹ̀ ti sọ pé kódà ó ní ilé ń bọ̀ yìí àjọ tá tó ra wọn kọ́lọ́hún kí gbà fún wa ọwọ́ ẹ̀yin lọ́ba wa wọn ẹ̀yin lá máa bẹ̀ ẹ̀yin ló súnmọ́ ìjọba bọ́ bá gbé dé ẹ̀sọ́ kulí ìyẹ̀wá fún un ẹ̀yẹ àmì bẹ̀ yìí là ẹsẹ̀ jẹ́ ká ṣàánú ara wa gbogbo àwọn ọmọ Àwórì ká fira wa ṣèkóṣó nílé lóko làjò ìkóṣó náà láwà lẹ́yìn láṣẹ ètò yìí mo kí gbogbo ọ̀hún lè ń pè wá torí ọ sọ wípé lórí òkè òkun lọ ń kẹ́ kíní yìí ọ̀hún á fọn ká débi pé akálẹ́ akáko alájà kan tẹ̀kọ́ débi pé ọ ti mí ṣe ìpàdé ẹ̀lẹ́ ọ sọ débi pé ọ ní Ọlọ́run ló mọ́kùlì ń ṣàwọ̀ Àwórì bàbá bẹ̀rẹ̀ kíní kan bó bá yá gbogbo bó bá ti máa dójú kan àti nírójú tú ẹ mọ́ ṣùgbọ́n èyí làmúdi alápẹ̀rẹ̀ lè dá ìgbà alábẹ̀rẹ̀ kíní ìkẹ́ ó wà núkú lọ sọ fún wa wípé ká má ṣe lè náà pa àìníjẹ́ náà pa ọwọ́ gbogbo wa ló ṣẹ̀wà ọwọ́ gbogbo wa ló wà kò sí olè kéré ilẹ̀ ti ràn ètò yìí lọ́wọ́ kò sí olè kórè á sì mọ́ lóore èèyàn ní sọ fún wa nìsínpó fún wa níbi tàmùtàmùlà pẹ̀tẹ́sì ló fún wa wípé ká fi ṣe stúdíò àṣẹ̀tìmí bá ṣẹ́ lọ lìbẹ́ àwọn irinṣẹ́ pẹ́pẹ̀pẹ́ ló kù báwo rìtìkẹ́ bá ní tẹlifíṣọ̀n station tí ẹ kò yàtọ̀ bàbá ṣètò libi bàbá gbé sórí TV kò burú ibì kan láti máa bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká pọ́n kú wa lé tẹnitẹni ó tàkísà tàtàn á ṣe fún wa ọlọ́fin á gbé wa á tù wá lára kò ní nira fún gbogbo wa pátá lè gbogbo ọ̀hún lè tì mí náwó sí wa gbogbo yín nìkí o ẹ ṣé gbogbo yín nìkí kò sóò lè kéré àti mìíràn láti libí o àti mìíràn láti o ẹ̀yin lè bá ń fi kú ṣọ́ sí wa ẹ jẹ́ kí a máa mọ̀ yìí ní yàrá kọ̀ọ̀kọ̀ ẹ lè inbox wa ká lè mọ̀ yìí àṣeṣe ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ lágbọ́ Ọlọ́run àgbèjowó àgbèjọ ọmọ àdélẹ̀ lérí èyí láàmú ẹsẹ̀ látẹsẹ̀ bọ̀ yìí àní dákẹ́ àmọ́ máa ké tọ̀tọ̀ntàn fúnra wa là àmọ́ máa ké tọ̀tọ̀ntàn fúnra wa títí gbogbo abọ́ sójú ẹ ilẹ̀ Àwórì àgbèjọ wa àgbèjọ ọmọ àṣeṣe fún wa ìṣọ̀kan òun làmí sọ ẹgbẹ́ olé ọlọ́ta sọ àìdèsẹ̀ yìí kọ́ ọ̀hún sí mi jẹ̀gbá kọ́ tó dé ogbó l'Àwórì ti wà ọ̀tẹ̀ pé màá ṣe mú ọ́díò wa conversation wa màá ṣe mú wá fún wa bàbá tó máa screen live bẹ́ẹ̀ yìí màá mú wá kẹ́ gbọ́ ikú lọ́sọ lájọsọ ọ jẹ́ kí n mọ èlé jẹ́ pé Àwórì ṣùgbọ́n ibi lọ́ọ̀ fọ̀rọ̀ kọ́ sí ni wípé ìmọ̀ òṣèkóṣó ìyẹn òun ló fà á lè jẹ́ pé ọmọ ọba wa fẹ́ máa ṣe ìpẹ́rù sẹ́yìn mo kí Afọlábí Surajudeen mo kí ẹ̀yin náà ti wà pẹ̀lú wa mo kí ẹ ṣé ẹ kú darapọ̀ gbogbo ẹ̀ ilé tí ń náwó sí wa lórí ètò yìí gbogbo yìí pátá làkì gbogbo yìí làkì ẹ ṣé ẹ kú àfọmọ ènìyàn ṣe kò sóò lè kéré gbogbo kẹ́ṣe mi ti wá lè gbogbo ẹ̀ láàmì rí ọlọ́fin á ṣe gbé wa á ṣe fún wa lágbọ́ Ọlọ́run ilẹ̀ Àwórì àgbèjì owó àgbèjì ọmọ kò ní burú fún wa ọlọ́fin á gbé wa kí ẹ ti jẹ́rẹ á ṣe fún wa ẹ jẹ́ kí ká mọ ọmọ ẹni láàmì ṣe ẹ jẹ́ ká mọ ọmọ ẹni láàmì ṣe mẹ́sẹ̀jì láàrin lẹ́ẹ̀kan kìí ṣe alert owó láàmì wòye o kìí ṣe alert mẹ́sẹ̀jì ló wọlé ọ̀hún nẹ́tíwọ̀kì là kò sówó lè kéré fún ẹ̀ ti ran ètò yìí lọ́wọ́ kò sówó lè kéré òun lẹ́gbọ́ lé Prince Kenny sọlẹ̀ kan yẹn lọ́hún íńtánẹ̀tì ọ̀fẹ́ lọ́mí lò lé bí àkọ́ṣẹ́ òun làmí ṣe mo ṣe kí gbogbo ẹ̀yin lè mọ̀ wípé ìyànjú làmí gbà kọ́lọ́n kí bá wa dé ládé account number wa òun lè rí lé ojú ẹ̀rọ àbánisọ̀rọ̀ wa lè wà lọ́wọ́ òun rẹ̀ nọ́mbà sẹ́ẹ̀dẹ̀ lè pè wá sí nìyẹn
ìṣọ̀kan ilẹ̀ Àwórì òun láàmì sọ ẹ jẹ́ ká fira wa ṣèkóṣó ẹ jẹ́ ká mọ ọmọ ẹni láàmì ṣe ẹ má jẹ́ àtàrà wa nù ẹ má jẹ́ àtàrà wa nù ẹ má jẹ́ àtàrà wa nù ẹ yé bàbá ti rí wa níbì kan bá kì í ti gbé yìí ire ni ẹ jẹ́ ká máa dára wa lówó ẹ jẹ́ ká máa dára lówó kò kì í ṣe wípé kéèyàn àṣèdè sí ẹ wà á ọmọ Àwórì ló ṣe wà a máa ṣe pé òtẹ̀gbọ́ rí létí ẹ jẹ́ ká mú wa kúrò láàrin ara wa ìṣọ̀kan ilẹ̀ Àwórì òun náà láàní ká tó sọ lálẹ́ yìí mo ṣe kí gbogbo ẹlí ti pè sórí ìpè gbogbo ẹlí ti dá sí mo kí yí ilé àtọ̀nà gbogbo àwọn oníbàjẹ́ ọlọ́fin á gbé wá o a ṣe fún wa lágbọ́ Ọlọ́run mo tọ́ ń fàtìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹlí tí mi ti wá lè lórí ètò yìí o mo dúpẹ́ lọ́wọ́ yìí o mo dúpẹ́ lọ́wọ́ yìí o gbogbo ẹlí ìṣẹ́ tí mi ṣèpinnu wípé sẹ́ẹ̀ kíní yìí ẹ wà pẹ̀lú wa mo mú kí ẹ̀yin náà mo mi dúpẹ́ lọ́wọ́ yìí gbogbo lọ́balọ́ba ilẹ̀ Àwórì gbogbo ẹ̀ lè ṣe ayẹyẹ kọjá lọ́nà àkíyó ọlọ́tọ̀ onímèké oníbẹ̀rẹ̀kọ òṣòlú ti òṣòlú gbogbo yìí làkí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Àwórì mo tó ń fi àsìkò yìí kí ọ̀hún ẹbí oníbà mo kí ẹ̀kọ́ ara fẹ́ra kù Ọlọ́run á tẹ́ ògbóni wa sáfẹ́fẹ́ rere kò ní wá ní ṣe làkúfà nílẹ̀ Àwórì ìlú Ìbà Àwórì kò ní bàjẹ́ o a máa gbèjò owó a máa gbèjò ọmọ fún gbogbo wa o ilé arójú ọ̀nà aráyè fún gbogbo wa pátápátá gbogbo wa pátá láàkí akẹran onímọ̀ọ́ba Àlíò Àdìsá Razak mo kí ògbóni mi àgbà mo kí Jàfó authority mo kí ẹ̀yin náà ẹ ṣe ẹ kú àfọmọ ènìyàn ṣe mo kí ẹ̀yin náà ẹ jù wá sílẹ̀ o mo kí yó gbogbo ẹ̀yin lítìmítì wá lè ní ilé máa kà yí tán mi lè máa kà yí tán Ọlọ́run á san gbogbo alẹ́san rẹ̀ ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ á jẹ́ ibi là máa rí talẹ̀ yìí mọ̀ rèé ìgbà títí dìgbà látọ́ máa pàdé lórí ètò wa yìí ní ilẹ̀ Àwórì èmi náà là ọmọ yìí Abíọ́lá Babátúndé ọmọ ní ìbẹ́kú àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ abóyìnbó sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ̀sàmàlé ọmọ dájú òmẹ́ni ọwọ́ kí ẹ ti jẹ́ rẹ títí dìgbà mẹ́ẹ̀ la máa pàdé lórí ètò yìí mo ní ire lójú owó mi rí ire lójú àmàmà rí ire o ire o ire o ire o ire o ire o ire kàbìtì fún gbogbo wa. Olùtí rẹ̀ mo ṣe bá ẹ o. Olú Ìkẹjà mo dọ̀bálẹ̀ o. Ọlọ́fin ṣẹ́rí